ṣojú mi nígbà tí iṣu ọmọ ò bá jìnnà tán ọmọ fi kúlẹ̀ wà láwùrán ṣe sí mi. a má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Allah. Má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Ayọ̀ àwọn ọmọ mi jẹ́ òṣojú mi nígbà tí iṣu ọmọ ò bá jiná tán. Kọ́ má fi kúlẹ̀ wà láwùrán ṣe sí mi. Fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Má jẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Ọmọ mi jẹ́ òṣojú mi. Allah. Nígbà tí iṣu ọmọ ò bá jìnnà Tó bá jiná tán kẹ́ni ẹlẹ́ni má ṣe gbà ṣe gbogbo abiyamọ ṣe. Lọ́tún lọ́tún la sọ ìpèrègùn lọ́tún ní títí wá. Ọmọ ìdùnnú àzà ni mo máa tún gbé tuntun dé. Iṣẹ́ ta fi ráwòkó ojú kó kọrin lọ. Iṣẹ́ tó rí fi hàn mi mò ń jẹ́ ọmọ aráyé. Ọdọọdún là ń ráwùsá o òun pẹ̀lú orógbó. Àtèmi àti wọn ò ní fi wá ṣáwàtì. A ò ní nọ̀ọ̀sẹ̀ kalẹ̀ sunkún lórí ọmọ wa. Lórí ọmọ o àtàwọn ọmọ tí mo bí àtàfẹnu bí má jẹ́ fi ojú sunkún lórí gbogbo wọn. Òkò ìbànújẹ́ tọ́tájú kò ní wọlé tọ̀ wá wá. Òkò ìbànújẹ́ tọ́tájú kò ní wọlé tọ̀ wá wá. Ọmọ ẹni ṣóun làwòrán ẹni wọn ò ní kú mọ́ wá lójú. A ò ní gba lẹ́tà ọ̀fọ̀ a ò ní kọ́ ti ìbànújẹ́ lórí ọmọ wa. Olóore wa kò ní fi ikú mọ̀ wá. Ìdílé tí ò bá ti sunkún tí ò bá ti gbọ́ ròyìn o. Gbàmígbàmí ní ilé gbàmígbàmí lóde wípé bàbá ti kú. Ọmọ kò sí kànga ọjà ìyá ti dojúrú. Tẹ́lẹ̀ yìí ò bá ti sí alábùṣebùṣe ìfà Ọlọ́run là ń kó. Ẹ jẹ́ ká gbìyànjú ká dúpẹ́ fún Ọlọ́run ká mọ̀ oore rẹ̀ fún. Má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Ayọ̀ àwọn ọmọ mi jẹ́ òṣojú mi. Nígbà tí iṣu ọmọ ò bá jìnnà Tó bá jiná. ọmọ fi kúlẹ̀ wà láwùrán ṣe sí mi. Àwọn tó ṣọ̀tẹ̀ ànábì lọ́jọ́ sí ń kọ́. Àwọn tó ṣọ̀tẹ̀ ànábì lọ́jọ́ sí ń kọ́. Gbogbo wọn dá wa láyì wọ́n padà jẹ̀bi ní ìlàkàkà mi. Àní lórí ọmọ àìsùn àìwò. Àní lórí ọmọ ẹni bá ní kí n ṣaṣọ ó má ṣe gbẹ. Débi wípé kí n má ṣe rí ká. Mi ò ní ṣépè o ṣùgbẹ́nu mi ò ní gbòfo. Torí gbogbo apáta lọ́mọ pé iṣẹ́ tó bí ń ṣe lórí ọmọ kò kéré. Ẹni bá ní kábíyàmọ́ ṣiṣẹ́ tó tó bá ẹ̀ kó má ṣe jèrè ọmọ. Bọ́lọ́hun bá sorú wọn mọ́lẹ̀ dọ̀yìndọ̀yìn. Àbí kójú wọn fọ́ àbí kan lápá lẹ́sẹ̀ wẹ̀ gbọ́. Kí ló burú ń bẹ̀ o? Abiyamọ a ò ní fojú sunkún ọmọ. Má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Lórí ọmọ o. Ayọ̀ àwọn ọmọ mi jẹ́ òṣojú mi. Nígbà tí iṣu ọmọ ò bá jìnnà Tó bá jiná tán. kúlẹ̀ wà láwùrán ṣe sí mi. Gbogbo abiyamọ ọmọ wa ò ní kú. Wọn ò ní kẹ́yìn gbèrú wa o. Yẹ lórí ọmọ ní káwọ́ sí i. Lé wa lẹ́yìn nítorí ọmọ. Wọn ò ní bá bàtọ̀ fọ̀ tẹnu ọ̀nà wa nítorí ọmọ. Aráyé wọn ò ní pàrọwà burúkú fún wa lórí ọmọ. Alábíamọ pọ̀ o lórí ọmọ. Ọlọ́run má jẹ́ ó jẹ́ sásán. Onígbàkú ọmọ wá bá wà nílé. Tìṣù ọmọ bá jiná oúnjẹ ọmọ bá jiná. Wọ́n má fi wá ṣàwátì o. Gbogbo abiyamọ tí ń ṣàbíyàgbá tí kì í ń ṣe àwọn abímọ lásán. Oríjìnà abiyamọ ni mò ń wí. Ọwọ́ tó ṣẹ́gun sí ó máa jọbẹ̀
lẹ́yìn má ṣe síwájú. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́, ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi. ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́ o. ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jẹ́ òwúrọ̀ lọ. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́, má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́, ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi. ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́, fẹ́ni tó wù ẹ́. ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jẹ́ òwúrọ̀ lọ. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́, ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi. ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́ o. ọjọ́ alẹ́ mi, ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jẹ́ òwúrọ̀ lọ. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́, má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́, ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi. ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́, ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jẹ́ òwúrọ̀ lọ. Allahu yasirli wala takilini, anta ya Allahu halimuhuti, tatini rizqaka ya Allah, wafutali abwaban rahmatika, bijai sayyidina anabi Muhammad. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́, má jẹ́ ó bọ̀ ọ̀sán mi ọ̀sán jẹ́, mi má jẹ́ ó kó balẹ̀ mi. àmín. ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́, Fẹ́ni tó wù ẹ́. ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jẹ́ òwúrọ̀ lọ. iná ọlọ́ha wí tí o ìwé ìbòlè wí tí ọ mẹ́ta mẹ́ta nínú òǹkà mi ló jẹ́. ọjọ́ ayé mẹ́ta ló ń ka ẹ̀ kó rújú, aná tó ní akọjá lọ kọjọ́ ọ̀la tó dé o. aná tó ní akọjá lọ kọjọ́ ọ̀la tó dé. ojú mẹ́ta ló ń bẹ lára àgbọn mi ló jẹ́. omi ṣe ń dénú àgbọn kò má sẹ́ni tó yé. àwọn ọba tó ṣẹ̀dá rẹ̀ ta nìkan máa lóye. wọ́n láṣẹ tó ń bẹ lára ìgbà mẹ́ta láyé. òwúrọ̀ ọ̀sán alẹ́ ló ṣì kẹta láyé. fowórọ̀ mi rọ̀ mí lọ́rùn kọ̀sán òsàn mi à ń là. màmá jẹ́ túbá wọn lálẹ́ jẹun lálẹ́. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán má mi jẹ́ jẹ́, ó bọ̀ ọ̀sán mi jẹ́. ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi. àmín. ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́, ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jẹ́ òwúrọ̀ lọ. àwọn ọláwo ni ò láyọ̀lé o támọ̀lá kó wá wí. ọláwo ni ò láyọ̀lé o támọ̀lá kó wá wí. amọ̀nà ẹni bódì lọ́la ọ̀nà lè tújú. tó bá ń dùn kẹ̀dáyọ̀ níbà àdúrà ní ká kún fún. torí wọn ládùn ló ń gbẹ̀yìn ewu o èmi ò sọ pé rárá. ṣùgbọ́n mi ò fẹ́ bí ewu o ìláyé ọlọ́lá. àrùn agbọ̀n la máa ń bálẹ̀ olóyin àdìtú ní ńlá. láti ìbẹ̀rẹ̀ tó fi dópin oyin ò lè tẹ́ láhán. jẹ́ kọ́rọ̀ mi ó lóyin àlà kò dùn kò ní gbọ́ngbọ́n o. ànádálẹ́ ni ó bá mi sọ̀rọ̀ mi já ogún. ibi rere ni ó jẹ́ ń gúnlẹ̀ ọ̀rọ̀ mi sí láyé. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́, ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi. ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́, ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jẹ́ òwúrọ̀ lọ. àwọn ènìyàn ni mí wọ́n lóyún mi wọ́n bí mi sáyé. òwúrọ̀ ọ̀sán mi àlà má jẹ́ ń fi kó sọ́wọ́. tó bá tún dalẹ̀ kọ́ máa ráyé máa mú mi sọ́wọ́. torí bíṣì ò bá là o. bíṣì ò bá là ọmọnú ẹni láti là ní. màálù tó ń fún mi ń wá ọ̀tá máa ṣe pa. igi èso wa alọ́jọ́wọ́ dákun jẹ́ ó pẹ́. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́, ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi. ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́, ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jẹ́ òwúrọ̀ lọ. ọmọ dùnú wàhálà mi lọ́sàn lóru. ọlọ́run má ṣe jẹ́ kó mi ò fẹ́ ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí. ọlọ́run má ṣe jẹ́ kó dé, má jẹ́ ìrànjú kiri kí n tó yó. ọlọ́run má ṣe jẹ́ kó dé, ìláyé jẹ́ ń tó dá ayé dájẹ́. ọlọ́run má ṣe jẹ́ kó dé, òwúrọ̀
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعملوا فسيرى الله أعمالكم صدق الله مولانا العظيم. Aquas Mix Up. ṣiṣẹ́ ò kó máa dán fún wa lílọ bíbọ̀ kó máa já sí ere káwọn tí ò ṣiṣẹ́ lè wá ṣẹ̀ṣẹ̀ bọ́mọdémọ̀ máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe kó dọ̀la ńlá. Ṣiṣẹ́ ò kó máa dán fún wa lílọ bíbọ̀ kó máa já sí re àwọn tí ò ṣiṣẹ́ lè wá ṣẹ̀ṣẹ̀ bọ́mọdémọ̀ máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe kó dọ̀la ńlá. ọmọ ìdùnnú ṣebí nítorí iṣẹ́ kúkú ni la fi ṣe ṣe òkálẹ̀ nísinmi tọ́mọdémọ̀ bá ti wá ṣẹ̀ṣẹ̀ kò síye méjì a máa rí jájẹ gbogbo bùkátà fọ́mọ fẹ́ bí ará àdúgbò a máa ní fún wa bẹ́ẹ̀ni tó ṣẹ̀ṣẹ̀ ò bá fi rọ́wọ́ yọ bẹ́ẹ̀ni tó ṣẹ̀ṣẹ̀ ò bá fi rọ́wọ́ yọ ọmọ ádámọ̀ aṣọ ṣótán ni wọ́n tún ní kí ni túmọ̀ iṣẹ́ tó ń ṣe torí kò sí yàtọ̀ lára rẹ̀ sẹ́ni tí ò ṣe má jẹ́ kẹ́ni tí ò ṣiṣẹ́ sọ bẹ́ẹ̀ sí mi ọlọ́run. Ṣiṣẹ́ ò kó máa dán fún wa lílọ bíbọ̀ kó máa já sí tó máa já sí rẹ̀ o. àwọn tí ò ṣiṣẹ́ lè wá ṣẹ̀ṣẹ̀ bọ́mọdémọ̀ máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe kó dọ̀la ńlá. ọjà tí mo gbélé ọba tó dá mi o alájẹlẹ mi pé kókó gbá mi jẹ mi ò fọláwìn máa dẹ wọ́n sí mi òkúta fọlọ́jà ó ń fa Yésù ni ṣe ló jẹ́ kọjá ìgbẹ́ ó parun ni gbèsè ọ̀dà fọlọ́jà máa dẹ wọ́n sí mi o Allah gbèsè ọ̀dà fọlọ́jà máa dẹ wọ́n sí wa ṣe ló jẹ́ kọ́lọ́jà ó máa sá kiri àgbà náà kì í jẹ́ kẹ́ni ṣiṣẹ́ lè lákòjọ aláwùsá tí wá máa wáṣọ mi kẹ́ni tí ò ṣe kó máa ṣe bú mi o táwọn ẹlẹ́gàn máa ṣe kó wá tán. Ṣiṣẹ́ ò kó máa dán fún wa kó máa dán fún wa lílọ bíbọ̀ kó máa já sí re àtòṣìṣẹ́ ìjọba àwọn tí ò àti ṣiṣẹ́ lè wá káàkiri ṣẹ̀ṣẹ̀ bọ́mọdémọ̀ máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe kó dọ̀la ńlá. ká ṣiṣẹ́ lówùrọ̀ bí ẹni tó kú wa o Hasan ká ṣiṣẹ́ lówùrọ̀ bí ẹni tó kú wa bó tún dọ́sán o ká ṣiṣẹ́ irin bó bá dalẹ̀ o ká máa tẹ́ ọpẹ́ kí òpin ẹ̀ má ṣe jẹ́ tiwa o ṣiṣẹ́ o ká ṣàmì kó ṣe iṣẹ́ kékeré o ṣàlà ń tọ́ kìnní náà nílò máa ní wá lára ìjíjẹ mímu máa ṣe wá dogun ká lọ́nu ọ̀rọ̀ láti bú ọ̀lẹ́ o ọ̀lẹ́ tí ò ṣe máa fi iṣẹ́ bú wa. Ṣiṣẹ́ ò kó máa dán fún wa lílọ bíbọ̀ kó máa já sí re kó máa já sí rẹ̀ o. àwọn tí ò ṣiṣẹ́ lè wá ṣẹ̀ṣẹ̀ Àmín. bọ́mọdémọ̀ máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe kó dọ̀la ńlá. aláwùsá tí ọba aláṣẹ ni o aláwùsá tí ọba aláṣẹ ni pàṣẹ fárísìkì kó máa gbélé mi jẹ́ kí n rí mọ́ nílò kó dẹrú fún mi nídìí iṣẹ́ táyé mọ́ mi mọ̀ jẹ́ kí n lákòjọ iṣẹ́ mi táyé mọ́ mi mọ̀ jẹ́ ó máa tó mi já o Allah má jẹ́ ń gbẹ́gbẹ́ bá Allah kí n tó lè jẹun má ṣe mí bí oògùn tó ń ṣiṣẹ́ lásán o ìlù mi tí mò ń lù jẹ́ ó máa dún fún mi okùn tí mò ń fà jẹ́ ó máa tóra wọn
Allah o. Kún fàyà kún ẹ ni mò ń béèrè fún. ṣiṣẹ́ òun kò máa dán fún wa. Kó máa dán fún wa. nínú bíbọ̀ kó máa já sí rere. A kò ṣiṣẹ́ ìjọba àwọn tí ó àti ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ṣẹṣẹ́. wọ́n máa dààmú máa fi iṣẹ́ bù wá. gbogbo iṣẹ́ tá a bá ṣe ń kó lọ́la ńlá. gbogbo ṣiṣẹ́. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Ká ṣiṣẹ́ kékeré o. àṣejìrì ni kó máa jẹ́ Ká fún wa. máa rere ńláńlá. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Gbogbo oníṣẹ́ ọwọ́. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Àwọn oníṣẹ́ ìjọba o. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Àwọn tó ń wá plane. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Onímọ́tò ọlọ́kadà o. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Gbogbo káràkátà. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Àwọn tá ń kọrin. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Gbogbo àwọn amúlùdùn o. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Gbogbo tó bá ń jẹ́ṣẹ́. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Iṣẹ́ wa ò ní dojújà kọ́ wa. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Aquas Mix Up. Alábòsí ẹ̀rá ìwò sórí pé ojú kan náà ló ṣì wà ó máa gá. Ṣé báwọn tó bá ẹ̀ ní ọ̀nà ti kọjá? Àbòsí ò jẹ́ rókèdùn ló bá tán. alábòsí ẹ̀ wọ sórí pé ojú kan náà ló ṣì wà ó máa dá. ṣé báwọn tó bá ẹ̀ ní ọ̀nà ti kọjá? àbòsí ò jẹ́ rókèdùn ló bá tán. Alábòsí ẹ̀rá ìwò sórí pé alábòsí ẹ̀rá ìwò sórí pé ojú kan náà ló ṣì wà ó máa gá. Ṣé báwọn tó bá ẹ̀ ní ọ̀nà ti kọjá? Àbòsí ò jẹ́ rókèdùn ló bá tán. alábòsí ẹ̀ wọ sórí pé ojú kan náà ló ṣì wà ó máa dá. ṣé báwọn tó bá ẹ̀ ní ọ̀nà ti kọjá? àbòsí ò jẹ́ rókèdùn ló bá tán. Kànnàkànnà fò ní òkè téńté. Ẹ̀gà gan-an rí bí fò bó ṣe fẹ́. Àbòsí ò jáde ẹlẹ́fò ló bá tán. Làṣà fi ń gbọ́mọ ẹ̀ lágbèfò fi pátá. Alábòsí ò bá ti là ní lárí. Ṣùgbọ́n ń tẹgbẹ́ dání ló takò yín láyé. Balábòsí bá fẹ́ gòkè yóò ṣubú. Ẹjọ́ ẹlẹ́jọ́ ni ó máa yọ wọ́n ṣubú. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó máa fà wọ́n sẹ́yìn. Ẹ̀gàn alábòsí kò ní padà dógó fún. Yẹ̀yẹ́ alábòsí kò ní padà dáyẹyẹ. Àfi tó bá lè yíwá padà ṣe mímọ́. alábòsí ẹ̀ wọ sórí pé ojú kan náà ló ṣì wà ó máa dá. ṣé báwọn tó bá ẹ̀ ní ọ̀nà ti kọjá? àbòsí ò jẹ́ rókèdùn ló bá tán. Alábòsí oníròkèkùn torí pé ọ̀rọ̀ ọmọlàkejì ni ó máa rò ó gbé sórí. Kò ní lè rísìn bí ó ṣe là láyé ń bí. Kò ní lè bá wọn jẹ́ ènìyàn bẹ́ẹ̀ pé. Kò tún ní lè bá wọn rí ara gidi dá. Ẹni tó wà lókè ni ó máa rò kó jábọ́. Bóra ẹni tó lówó tó sì láyé ó máa sọ. Pọ́kùn owó làwọn onítọ̀hún kú ṣe. Ẹ̀pá para ẹ̀ ó ṣe bóun ń pàjá. Ọkọ̀ alábòsí oníbalẹ̀ láyé ń bí. Ọkọ̀ alábòsí oníbalẹ̀ láyé ń bí. Lójoojúmọ́ ni yóò máa rù tí ó máa gbẹ. alábòsí ẹ̀ wọ sórí pé ojú kan náà ló ṣì wà ó máa dá. ṣé báwọn tó bá ẹ̀ ní ọ̀nà ti kọjá? àbòsí ò jẹ́ rókèdùn ló bá tán. Ọmọ ìdùnnú àzáàní mo wí pé alábòsí ò fàlànà gbọ́ ti yẹ. Ṣebí wọ́n ti ní tara èèyàn là ń gbọ́. Ọ̀rọ̀ ọmọlàkejì ẹgbẹ́ ẹ̀ ló ń rí wí. Ó wá lọ mú àpáàdì ìfibó tiẹ̀. Alábòsí mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ ọmọlàkejì tẹ́ ń rò gbé sórí. Àǹfààní kílẹ̀ ń gbà nínú ẹ̀ tójú pé. Ẹ tún ń dá ọ̀rọ̀ kan lọ́dọ̀ Ọlọ́run ni. Tó bá mi aláwùsá ti sọ pé alábòsí ò ní jèrè láyé ń bí. Ó tún di ní kí ìyá ò mọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Inú nájà náà mọ̀ ọ̀nà ó padà múlé sí. alábòsí ẹ̀ wọ sórí pé ojú kan náà ló
lára. Alábòsí ẹ̀yẹ ẹ̀gà fẹnutúlé. Alábòsí ò kí ń wọ̀rì láti sọ. Ilé tó ládùn tó láyọ̀ di kíkan. Bàlábòsí wọ ẹgbẹ́ ayọ̀ àtúká. Agbọ́tẹ̀kù àwa lọ́rọ̀ fún ẹyẹ. Agbọ́tẹ̀yẹ àwa lọ́rọ̀ fún eku. Alábòsí ò ní gbàgbọ́ fún ẹ̀san. Alábòsí ò máa gbàgbé rántí pé gbogbo ọdún lọ gbére òyò kọlá. Ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run forí jìyàn tó bá fẹ́. Kò mà ní forí ẹ̀san jìyàn dandan ni. Alábòsí jẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ kó tó kú. Balábòsí ra mọ́tò tó ń kọ́lé. Tó bá ń dún fún un lówùrọ̀ àtọ̀sán. Àtúbọ̀tán alábòsí o. Àtúbọ̀tán alábòsí kì í dán. Alábòsí yẹra ẹ̀wọ̀ sórí pé ojú kan náà ló ṣì wá ó máa dá. Ṣé báwọn tó bá ẹ ní ọ̀nà sí kọjá? Àbòsí ọjẹ́ rọ̀pẹ̀ fún ló bá tán. Aquas Mix Up. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́. Ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní bàjẹ́ ò ní táwọ́ náà. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́. Ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní bàjẹ́ ẹ ò ní táwọ́ náà. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́ o. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́. Ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní dàrú. Tí iná ò ní dàrú ẹ ò ní táwọ́ náà. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́. Ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní bàjẹ́ ẹ ò ní táwọ́ náà. Àlọ́jímù ti Wùmí Yunus Báṣọ̀run. Ẹ̀mí gígùn àlàáfíà mo tọrọ fún yín. Tó bá sunkún wọlé bàbá wa ẹ̀rín jáde ni. Tó bá níṣòro, àní tó bá níṣòro, wàláhì kí bàbá má ṣe gbọ́. Torí bàbá kì í fẹ́ gbọ́ péyàn níṣòro. Owó ńlá tó jù ṣòro tó ń bá ìfira lọ. Làlájímù ti Wù Báṣọ̀run. A ṣe fún wa o ìwà ènìyàn. A ní ìwà ènìyàn o tẹ bá tún fẹ́ dúpẹ́ oore lọ́wọ́ bàbá o. A sọ pé Ọlọ́run ọba ni. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́. Ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní bàjẹ́ ẹ ò ní táwọ́ náà. Ẹjẹ́ wọn kọ́ lọ́wọ́ orí mi Aláàjì wá ìdí aláfa o. Aláṣẹ àtolùdarí Alikausa International Agent Umrah Limited Travel and Tour. Àwọn tún lọ́lọ́ṣẹ́ aláfa Agent Umrah Service. Mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore. Gbogbo ohun tẹ́ ń ṣe fún mi ọmọ ìdùnnú. A ní àṣà ní fọkàn ẹ balẹ̀ wá débi gíga. Kò sí ṣòro fún ẹ lọ́dọ̀ mi alárafa. Gbogbo ohun tó wà wù kẹ́ ní láyé. Gbogbo ohun tó wà wù kẹ́ dà ó ní ti dáadáa. Tàwọn ọmọ yín á jù bẹ́ẹ̀ lọ. A tún ní ọmọ ìdùnnú kò sígbà tó kanlẹ̀kùn mi. Tí o sì ń ṣiṣẹ́ fún ẹ o ẹ túbọ̀ pẹ́ fún wa. Àmín. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́. Ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní bàjẹ́ ẹ ò ní táwọ́ náà. Wá ti máa gbọ́ wá ti máa rí ṣàdìsá wá kéré mi. Ọlọ́dún méjì Àdìsá kò pọ̀ kẹ̀. Kò kéré nú ayé. Àdìsá máa jẹ́ nìkan tí ó fáriwo. Owó bàbá sàlá ọmọ wọn nílùú Ògbómọ̀ṣọ́ Ajíléńté. Aláṣẹ ọlá àwọn tún lọ lọ́ṣẹ̀ yálẹ̀ tí multi-purpose service. Ayé lọ́dọ̀ mi ó dàbí káábà ni. Tí n bá gbọ́ lọ́dí méjì kó tó rìn rárá. Lọ́wọ́ kan ló máa gbé kọ́ mi. Ọ̀rọ̀ mi ò sùn nígbà kan ọ̀la mo dúpẹ́ o. Tó bá fẹ́ tọ́jà mi àṣà ń nọmọ ìdùnnú. Ṣáàtì sọ̀rọ̀ lọ́dí méjì Àdìsá fún mi. Láìdá àṣírí ẹ ò ní tú ọ̀nà tó gbàdùn fún ẹ o. Àmín Ọlọ́run ò ní fi hàn máa yé. Àmín. Gbogbo
ìyàwó Koko Zaria. Ṣayẹyẹ Samson ní yèyé Ajagungbadé. Àtàyà Koko Zaria Abdul Ganiyu. Wọ́n fẹ́ràn mi ní gbogbo ìgbà. Ẹ má ṣe Olúwatími for Mercy. Táíwò Ògúnlànà ọ̀rẹ́ mi ní South Africa. Ṣé àwọn eléyìí wọn kì í fẹ́ kojú tì mí o? Àánú Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀ àmì. Gbogbo olólùfẹ́ tàwa, ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sọ̀fẹ́, ìfẹ́ tẹ́ni sí wa. Tí yín náà ò ní bàjẹ́, ẹ ò ní táwọn náà. Ẹni bá ní kò sáfà mọ́ o, ó ní nítorí. Béèyàn bá ní o sáfà mọ́ o, ó ní nítorí. Ìgbà ní tèmi ọmọ ìdùnnú. Orí bákan ìrírí wa lè jọ tọ̀ọ̀tọ̀ o. Ó tọ́ ní èèyàn burúkú tí ẹ̀yìn yẹn ló bèèyàn rere jẹ́. Àwọn àfáà tó dájú ń bẹ lórí ilẹ̀ o. Ẹni bá ní kò sáfà mọ́, ó ní ń torí. Béèyàn bá ní ó sáfà mọ́, ó ní ń torí. Ìgbà ní tèmi ọmọ ìdùnnú. Orí bákan ìrírí wa lè jọ tọ̀ọ̀tọ̀. Òótọ́ ni èèyàn burúkú tí ẹ̀rín yẹn ló bèèyàn rere jẹ́. Àwọn àfáà tó dájú ń bẹ lórí ilẹ̀ o. Àfáà yàtọ̀ síra wọn, mo fẹ́ kẹ́ gbọ́. Akọ́nikéwú yàtọ̀ sóníwàásí. Bẹ́ẹ̀ ni oníjàlábí yàtọ̀ sóníwàásí. Ẹlòmíì sì tú wa gbogbo ẹ̀ lọ́lọ́run fún un. Ẹ̀bùn ni ẹ má ṣe dàpọ̀. Mo fẹ́ kẹ́ gbọ́. Wàlí tọ́lọ́run rán àtẹnirán ẹ̀ o. Wọ́n yàtọ̀ síra wọn. Iṣẹ́ ta fi rán gbogbo wọn kó papọ̀ o. Àwọn àfa oní láti mú. Wọ́n pọ̀ gan o tó ń bá wọn àfa gidi jẹ́. Ṣùgbọ́n lọ́run rí gbogbo nǹkan. Tá ò rí o láìpẹ́ láì jìnnà àṣírí wọn á tú. Ẹni bá ní kò sáfà mọ́, ó ní ń torí. Béèyàn bá ní ó sáfà mọ́, ó ní ń torí. Ṣùgbọ́n ní tèmi ọmọ ìdùnnú. Orí bákan ìrírí wa lè jọ tọ̀ọ̀tọ̀. Òótọ́ ni èèyàn burúkú tí ẹ̀rín jẹ́ ló bèèyàn rere jẹ́. Àwọn àfáà tó dájú ń bẹ lórí ilẹ̀ o. Ṣéhù Sáídì Ọláwùmí bàbá lórílẹ̀. Ṣéhù Sáídì Ọláwùmí bàbá lórílẹ̀. Gbogbo nǹkan ni wọ́n fi jọ Ọláwùmí ti tàná o. Ìtẹríba yìí ti pọ̀ jù, wọ́n sì tú láwọ́. Wọn kì í ṣàyànjú yàn kiri. Ọláwùmí tẹ̀lé kò jẹ́ tuntun nítorí pé ilé ni wọ́n ti bá. Gbogbo ọmọ Ọláwùmí pátá o bàbá lórílẹ̀ o. Wọ́n dáńtọ́ ọ̀rọ̀ dán ṣáká lẹ́nu wọn. Ká má fọ̀rọ̀ gùn ilé náà ti bá. Àwọn ọmọ bàbá lórílẹ̀. Ẹni bá ní kò sáfà mọ́, ó ní ń torí. Béèyàn bá ní ó sáfà mọ́, ó ní ń torí. Ṣùgbọ́n ní tèmi ọmọ ìdùnnú. Orí bákan ìrírí wa lè jọ tọ̀ọ̀tọ̀. Òótọ́ ni èèyàn burúkú tí ẹ̀rín jẹ́ ló bèèyàn rere jẹ́. Àwọn àfáà tó dájú ń bẹ lórí ilẹ̀ o. Sheikh Ahmad Al-Mukhtar Al-Huda. Sheikh Ahmad Al-Mukhtar Al-Huda. Ẹni ẹ̀ṣà tó dájú ni wọ́n wàláhì. Òótọ́ ni pa ò bá nàbí láyé ń bí. Ṣùgbọ́n gbogbo ìṣesí àti wà Ànábì Muhammad pátápátá ló ń bẹ lára Sheikh Ahmad Al-Mukhtar. Bóyá torí ẹ̀ ní bàbá fi nífẹ̀ẹ́ Rasulu. Ká má fọ̀gùn òjíṣẹ́ Ọlọ́run tó